wickedness èèyàn bí prophet Muhammad wá sọ lóko pa without verification wà lè mẹ́ńkà ọ̀dà tó á da ìlú tẹ̀ bá fún àṣẹ rí à. bẹ́ẹ̀ bá sì kò wá á pa yín ni. ta ló rán yín Kùránì ní wáyé ni á ní lè fa àṣà yìí. irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí òdodo. a ti notify government ta ni ọmọ ìṣèjọba tí yóò pè é bàjọba jẹ́mọ̀ lórí. nìkan sì wá decide pé mo fẹ́ dá kóòtù lẹ̀ kò bófin mu. kò bá òfin mu kí mùsùlùmí ọmọ wùwà. no kí ni wàhálà why the ulabalu Sharia is for the Muslim and it's for the willing Muslims. àwọn tí wọ́n ń pariwo Sharia bá a bá fẹ́ gbé kalẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹ ti já mọ̀ pé Ifákọ̀jayé customary court yes Attorney General Lagos State bẹ́ẹ̀ni wọ́n ti ní kí wọ́n máa rọ́ọ̀nù Sharia sitting bẹ́ẹ̀ni as Sharia court bẹ́ẹ̀ni ní Lagos State yes wọ́n dẹ̀ ti gbé rìpọ́ọ̀tù jáde ní 2022. ibi tá a sùn sí lánàá a ti establish gbogbo àwọn section tí Sharia wà nínú Federal Republic of Nigeria Constitution of 1999. ó lè wà nínú constitution tí implementation ọ̀bá tí ìṣẹ̀lẹ̀ kò sọ̀rọ̀ ṣe ẹ ti gbọ́. sample kan bó ti mú wa ẹ lọ sí Lagos State kẹ lọ copy. ẹni ọba fẹ́ ṣe Sharia láwọn state ńlẹ̀ Yorùbá kọ́ lọ Lagos State. o kò sí stress níbẹ̀ ababa fẹ́ ṣe lọ́yọ̀ state as an example. tọ́fẹ́ dariwo. procedure wa àwa la gbé bó ti yẹ. mùsùlùmí ni ò gbé bó ti yẹ. ẹ̀kọ́ wo la rí kọ́ lára Udabiyya àtànàbí ṣe. ànábì ṣe jihad Udabiyya. ebi wọn ní March 31 6/28 lànàbí ṣe. March 31 6/28 lànàbí ṣe the treat of Udabiyya. ẹ ṣeun. wọn lànàbí ò ní ṣe kankan kò ní wọlé kò ní bá wọn kírun àwọn ò ní gbà fún àwọn ò ní ṣe gbá. ẹjẹ́ fẹ́ kọ́ ti Sharia yẹ ká fi kọ́ ti ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ní Ondo state àbí ní Èkìtì state. Prophet make peace with them. wọ́n sign memorandum wọ́n kọ lẹ́tà wọ́n jọ jókòó wípé kò sí wàhálà àní báyìíjà àní ṣègbà. sáwọn mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀yọ́. àbáwa mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀ṣun àbí mùsùlùmí Èkìtì àbí mùsùlùmí Oǹdó. Ọ̀ṣun sí lára wa. Ọ̀ṣun ti kọ lẹ́tà sí House of Assembly rí mo sọ lánàá. Ibà àwọn fẹ́ Sharia court sáwọn mùsùlùmí Muslim community of Ọ̀yọ́ state sáà ti kọ lẹ́tà sílé ìgbìmọ̀ asòfin. lọ́yọ̀ọ́. sáà bá kọ́ sáà ti fún ọ ní reminder. ilé ìgbìmọ̀ asòfin ní ibi iṣẹ́ ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. kọ́ you just take to the street. What is the meaning of that? àwọn academics dé mo rò pé ọ̀rọ̀ yìí ó nídìí kí. ṣé a ti notify government ta ni ọmọ ìṣèjọba tí yóò pè é bàjọba jẹ́mọ̀ lórí. ẹni tí ń ṣèjọba officially ilà ti sọ pé àwọn bàbá wa ti ń kọ lẹ́tà yìí o ẹ̀wùjọ́ tí wọ́n ti ń kọ́ bọ̀ ìgbà tá a ti wá bẹ̀rẹ̀ 5th Republic ó yẹ ká tún remind wọn Muslim community Èkìtì Muslim community Ondo Muslim community Ọ̀yọ́ kódà tí 1999 táwọn Muslim community Ọ̀ṣun ṣe kí wọ́n tó kọ́ 1999 ní Muslim community Ọ̀ṣun wọ́n tún kọ́ kí wọ́n gbé sí inú ìwé ìròyìn kí gbogbo ayé orí kí wọ́n fàyè gbà communicate memorandum òfin fàyè gbà náà. kí Muslim community Ogun State náà ṣe bẹ́ẹ̀. kí ti Ondo State tó ṣe bẹ́ẹ̀ kí wọ́n pe àwọn ọmọ wọn ẹbá ní rẹ̀ kí wọ́n fìwé lé wọn lọ́wọ́ ní constituency wọn. a ní senator. kí wọ́n fìwé lé wọn lọ́wọ́ ní constituency wọn. House of Assembly. kí wọ́n fìwé lé wọn lọ́wọ́ ní constituency wọn. gbẹdẹdẹ ń tá a fẹ́. wọ́n sì mọ̀ sí ní bòńkẹ́lẹ́ wọ́n gbé sínú ìwé ìròyìn mò ń kò ti Muslim of South West lánàá tí wọ́n bá Ọbásanjọ́ ṣe meeting. Muswen ìyẹn former president wa Chief Olúṣẹ́gun Ọbásanjọ́. ní 1999. wọ́n gbé sínú tribune náà. àṣìríkà bẹ́ẹ̀. àṣìríkà so it's left to us láti decide. kádẹ̀ ti implement. exactly kò sí nǹkan tó stop wa nítorí pé Sharia is for the willing Muslims. ẹnìkan béèrè lánàá nínú footnote. ó ní. mo ń bọ̀ abẹ́ wọn ìbéèrè pọ̀ mo fẹ́ ká yanjú àwọn tí ń bẹ ńlẹ̀ ni torí pé ọ̀rọ̀ ti pọ̀ lẹ́nu àná bóyá dèdè ibi tẹ́yìn rí ní Facebook live nínú ìbéèrè tó tún wà nílẹ̀. Mashallah. ni pé ọ̀rọ̀ Sharia yìí táwọn yìí àmójútó ẹ̀. yes. bó o lẹ wò pé a lè ti ṣàmójútó ẹ̀ ní ọ̀dọ̀ wa ń bí. àmójútó bò ó. torí pé àwọn tó ní Sharia panel bó ni wọ́n ti ń ṣàmójútó ẹ̀ ní Lagos State bó ni wọ́n ti ń ṣètò Abẹ́òkúta bó ni wọ́n ti ń ṣe ti Èkìtì bó ni tọ̀yọ́ State bó ni tàwọn League of Imam and Alfa ti ń ṣe tiwọn bí. ìyẹn òun ṣe big deal. ẹ padà dé torí pé ó dàbí ẹni pé ibi tí mò ń lọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ń lé aago 12 ti kù ìṣẹ́jú 28 ṣùgbọ́n kí wọn ká tó fààyè lẹ̀ fún àwọn èèyàn láti béèrè ìbéèrè
láti ilé ẹ ti jẹ́ àmọ̀ pé Hudaybiyyah tó wáyé ní March 28, memorandum ni wọ́n sign. BC memorandum lànàbì sign pẹ̀lú àwọn ará Mẹ́kà. káwọn náà sign memorandum pẹ̀lú ìjọba tòní báwọn bàbá wa ti ṣe ní 18th century pẹ̀lú àwọn British tí mo sọ lánàá. ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìkíní yìí wà legally demanded. kákẹ́ mọ́ sọ lẹ́yìn ojúkótó ká mọ́ fẹnu sọ ká mọ́ kákà wá dórí agbègbè kákà rí announcement pé sẹ̀ríà kóòtù yọ bẹ̀rẹ̀. ẹnìkan kan ò lágbára láti dá kóòtù lẹ kò sí ẹni tó ní agbára rẹ̀ àfìjọba ìjọba ó kọ́kọ́ lọ sí House of Assembly nìkan ó sì wá decide pé mo fẹ́ dá kóòtù lẹ̀ kò bófin mu. kò bá òfin mu kí mùsùlùmí ọmọ wùwà. no àwọn bàbá wa gan òwúrú rẹ̀ ẹ wò gbà tí mo ti sọ fún wa pé wọ́n ń kọ lẹ́tà sí àwọn British. èyí kẹ̀kẹ́ lónìí ẹ kẹfẹ́ take law into your hand. ibi tí wàhálà ti dénú. no wọn ò ṣe bẹ́ẹ̀ àmì ẹ̀ lè ṣe pánẹ́ẹ̀lì yín inú mọ́ṣáláṣí yín nítorí pé ní chọ́ọ̀chì yín ẹni disciplinary committee ní mọ́ṣáláṣí yín ẹ̀yin náà ní recruitment committee policy committee and it's not by force, it's for the willing Muslims. bàbá wa nínú àwọn tí wọ́n ń bá àwọn èèyàn lẹ́rù lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà nínú àwọn tí ń bá àwọn èèyàn lẹ́rù blasphemy ní Nàìjíríà ó ti mú ẹ̀mí àwọn èèyàn lọ dé bámú. blasphemy àṣà. kí wọ́n pé ẹnìkan pé Muhammad ní kinní kan ẹnìkan ní kò sí ti ń jẹ́ Muhammad pààyàn káwọn mùsùlùmí ó sì kí wọ́n ó sì pa kí wọ́n láwọn ṣe ṣẹ̀ríà ṣe ṣẹ̀ríà náà. kò bófin mu. sóbi orílẹ̀-èdè àbófin ṣẹ̀ríà kankan. kò bá òfin ṣẹ̀ríà mu nítorí pé tí ìwádìí rẹ̀ wò bóyá òun ni bóyá òun kọ́ ẹni tó sì ṣe blasphemy náà kò bá òfin orílẹ̀-èdè mu kò bá òfin Nàìjíríà mu báwo ló ṣe fẹ́ máa búlì ẹnìkan. It's never done. Okay. kí ni ìhàwó ní ṣẹ̀ríà wa kò sí tá pé mùsùlùmí bá wá pààyàn báwọn. mùsùlùmí tó bá pààyàn múta amadan wọn pa òun náà ni. tó bá fojúlẹ̀ pààyàn. bẹ́ẹ̀ ni in fact recently gan ní Saudi Arabia gbogbo aláti gbàgbé ni ìgbà tí wọ́n mú Nigerian citizen mẹ́ta tí wọ́n ní gbé cocaine wọlé orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta Hadiza Abba Fatima Mala àti Fatima Gambo wọ́n náà mú wọn wípé wọ́n gbé cocaine wọlé ní Saudi Arabia. wọ́n gbé cocaine wọlé ni wọn ì tí ì rí pé wọ́n fáwọn èèyàn lò. gbogbo ẹni wọ́n bá sì gbé cocaine wọlé wọ́n gé lórí wọ́n mú wọn. wọ́n wá fi wọ́n sí àhámọ́ wọ́n wá padà verify pé àwọn kọ́ ni wọ́n gbé cocaine yẹn ẹnìkan ló gbé bọnú ẹrù wọn wọn kàn ń dájọ́ instantly. ẹnìkan bú Prophet Muhammad sallallahu alayhi wa sallam àti wàá bẹ̀rẹ̀ asọ́lókópa àkọ́kọ́ verify náà inja kun fasikun binabayin fatabayanu antusibu kauman bija alatin. You can't take law into your hand. Watusbihu alama fa'alitun nadimina. Ààyè ò gbà kábù Prophet Muhammad ààyè ò gbà kábù Prophet Jesus alayhi salatu wa salam. àmọ́ ààyè ò gbà kéèyàn tó wá take law into hand. kò sí bẹ́ẹ̀ ní ṣe wá. wọ́n sì tún gbé sórí social media. àìmọ̀kan ni. bàbá wa nínú ìbéèrè míì tí mo tún fẹ́ bi wá. àìmọ̀kan ni. ọ̀rọ̀ lẹ́nu lọ́lẹ̀ èyí tí èti pẹ́ à ń gbàwẹ̀ bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn kan nílẹ̀ Haúsá ni wọ́n bá ní sùkúù tọ́ba ìsí wọ́n sì ń lọ fi àwọn ọlọ́pàá tí isba ni wọ́n pe àwọn ọlọ́pàá yẹn lápá àríwá orílẹ̀-èdè wọ́n ní àwọn sẹ̀ríà panel àwọn sẹ̀ríà judge yẹn ní káwọn máa lọ ti sùkúù ṣé bóòlù lẹ́yìn náà nù sẹ̀ríà ṣé báwa náà bá ṣe ní ọ̀dọ̀ wa ń bí ṣé irú rẹ̀ ò ní padà ṣẹlẹ̀. kò lè ṣẹlẹ̀ torí pé mode of operation school kankan ti wà. wọn ò determine rẹ̀ àwọn British tí wọ́n determine rẹ̀ wọn ò determine rẹ̀ pẹ̀lú faith. wẹ́dà ni wọ́n fi determine iléèwé wípé àsìkò òjò rẹ́gẹ́dẹ́ ilá àgbà long vacation. tó kí ni ìtumọ̀ yẹn tá a bá fẹ́ tún ṣe àṣẹṣẹ tó wá jókòó àpérò ni ṣé ní àtà ń sọ̀rọ̀ rẹ̀ yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ òun ṣe local law. kì í ṣe òfin abẹ́lé. kì í ṣe pé òfin tí wọ́n fẹ́ máa lò ní Nàìjíríà nìkan nítorí bóyá Kano State Zamfara State no Sharia law is widely acceptable. ní Kenya tá à ń dẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìsìn báyìí fàpẹ̀rẹ̀ òun ṣe Muslim community ni wọ́n lo Sharia níbẹ̀. Kenya Tanzania non-Muslim ni wọ́n bẹ̀ wọ́n practice Sharia ń bẹ̀. Ethiopia ibi táwọn nẹ́bí kọ́kọ́ lọ kọ́kọ́ ṣe ìdíra lọ tẹ̀ pé ìdíra méjìlá nẹ́bí ṣe kọ́kọ́ ṣe ìdíra lọ sí Ethiopia. Abacha ká pè ní Ethiopia lónìí gbogbo àwọn tí ń bẹ ń bẹ in fact Christian ni gbogbo wọn ní Ethiopia bí 5% ní mùsùlùmí tó wà ń bẹ àwọn
Ethiopia fáwọn mùsùlùmí láyè tí wọ́n fi jẹ́ 5% yẹn ká máa lo sharia. láàrin ara wọn. Sharia is not a local law. Okay. Uganda ní East Africa ní Okay. tí capital wọn jẹ́ Kampala wọ́n lo sharia mbẹ. In fact àwọn Uganda jọ àwọn oúnjẹ ń ṣe muslim wọ́n ń ṣe christian. àmọ́ wọ́n lo sẹ̀ríà. wọ́n tún fáwọn mùsùlùmí láyè ká máa lo sharia. Okay. Gambia the same thing. Sri Lanka ní South Asia long àwọn tí wọ́n Buddhism ni wọ́n ń ṣe wọ́n ń lo sharia. So kí wọ́n ní Sri Lanka population tó jẹ́ mùsùlùmí bíi 3 or 5% ní nínú 100. 100. Àwọn 100 yẹn àmì Àwọn 97 yẹn àbí 97 eh. wọ́n tún wá fún àwọn 5% or 4% yìí mùsùlùmí yẹn wọ́n fún ọ láyè ká máa lo sharia. Mélòó ni gbogbo muslim population Nàìjíríà á tó àjùbẹ́ yẹn lọ. Sharia yìí ṣe pé èyí tẹ̀ ẹ̀ ṣe mùsùlùmí yẹn nílọ. Ìbára kan sọdún tí wọ́n gba ìtọ́ ọmọnìyàn mùsùlùmí àtẹni tí ẹ̀ ṣe mùsùlùmí tí wọ́n gbọ́dọ̀ jáde. Àwọn obìnrin wọ̀nyí jáde. àwọn ọkùnrin náà bàbá Ẹ̀yin jáde. ọkùnrin níbo míì nílùú mi wọ̀nyí jáde. Kò ń ṣe bẹ́ẹ̀ lélẹ́yìn. Egypt àlèmọ̀ òpin Arabian country ni. bó ṣe wá jẹ́ Arabian country tí Islam jókòó ń bẹ̀ Eh. àwọn tí ẹ̀ ṣe mùsùlùmí níbẹ̀ ìjọba Egypt fún wọn láyè pé ẹ̀yin kìrìsìtẹ́nì o ẹ ní ṣẹ̀ríà Christian court ti yín. ẹ má pé ẹjẹ kírísítẹ́nì kò sọ pé kẹ́ ẹ wá sẹ̀ríà kóòtù ọ̀dọ̀ tiwa. Sharia is justice. téèyàn bá gbọ́ sẹ̀ríà kọ́ máa rò pé wọ́n fẹ́ bẹ́ẹ̀yàn lórí. ọ̀la inú ilé mo lọ kí ọ̀rẹ́ mi kan tó jẹ́ Christian Okay. inú mission yìí ti sọ pé tí mo bá mú ọ John màá sì dá ṣẹ̀ríà fún ọ. Kí ni ìtumọ̀ rẹ̀ kí n ṣe justice fún ẹnìyẹn United Kingdom ṣé Muslim ní UK ní London. wọ́n ní Sharia arbitration tribunal. Germany wọ́n allow Sharia. India wọ́n allow Sharia. Tí wọ́n bá ń sọ̀rọ̀ Sharia kò ń ṣe pé local law ni àìmọ́ gbé kalẹ̀ tàwa náà ní ń jẹ́ bàbá ìgbàgbàkúgbà. bàbá gbà bàbá yìí sì gbàgbàkúgbà. Sharia justice ni. Ẹ̀yà tàwa lọ wọnú Exodus 22-17. 10 commandments ń bẹ́ẹ̀ gbogbo tí ń bẹ́ẹ̀ nu 10 commandments yẹn ní Sharia kó nú mọ́jàlè orí bí wọ́n ṣe kó wa lọ. kọ́dà àwọn tó kó wa lálàjì. Bí ẹ bá wá kówó lọ tán wọ́n wá lọ gbé bíbélì ńlá kan wọ́n pa wọn lọ ṣọ́ọ̀ṣì wọ́n wá gbé bíbélì ńlá bọ̀ wá ṣọ́ọ̀ṣì wọ́n gbé Kùránì kan. wọ́n máa kọ́ mọ́sálásí káàkiri. Bíbélì sì ní ẹ gbọ́dọ̀ jalè inú 10 commandments nǹkan mẹ́wàá ní bẹ́ẹ̀. látúnṣe rí kí láyé ni Kùránì wípé ẹ má jalè bí ẹ bá wá ṣe tán wọ́n á láwọn nǹkan mọ́sáàsì. Bíbélì nínú 10 commandments yẹn 9th commandment yẹn ni pé false witness ẹ gbọ́dọ̀ ṣe é. ìpè ẹni ọkọ̀ọ̀kọ̀ rí tọkọ lóun wá jẹ́rìí. ìjẹ́rìí èké 10th commandment ibẹ̀ òun ni say no to embezzlement. That is Exodus 22-17. Kí wá ní wàhálà nígbà tí Bíbélì ní ẹ̀ṣẹ̀ déédéé ẹ má jalè. ní Psalm 89 verse 4 ẹ fún kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ Psalm 82 verse 3 ẹ fún kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ kí wá ní. Kódà dáa bá fẹ́ wú ní odúfá tó ní ẹ gbọ́dọ̀ jalè ẹ fún kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ wá. ẹ wá o ìwòlẹ̀ tó ń gbé wá yìí odùfá kan ní ẹ gbọ́dọ̀ jalè ẹ fún kálukú lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀. ni táwọn babaláwo sì mọ̀. ẹ bá àwọn babaláwo náà gbọ́n dáwì ṣe rédíò àwọn mùsùlùmí nìkan láríkà gbọ́ ni 254 chapter of Ifá tí wọ́n ń pè ní odù ìkà ọ̀fún àbí ìkà funfun 254 chapter. àbí ọ̀fún méjì gbogbo ẹ̀ pátá nǹkan mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́rìndínlógún ní bẹ́ẹ̀ wọ́n jalè wọ́n díwèé wọ́n sì ṣìnà ní bẹ́ẹ̀ bí Kùránì ṣe wá tó yẹ kọ́mọ́dé bẹ́ẹ̀ commandment inú Al-Qur'an méjì náà ni Okay. spiritual commandment and social commandment. Okay. For example spiritual commandment Okay. ó ní wàá kínú sọláta wàá tún sọkátà spiritual ní gbogbo yẹn gbogbo eléyìí. àbí kí n bá pè spiritual. é spiritual. commandment ni àmọ́ Ọlọ́run tá a lẹ́gẹ́ lẹ́lìbákí nínú social commandment Al-Qur'an mẹ́fà kan wá tẹ̀léra wọn kí ni mẹ́fà náà yìí pé inna Allaha ya'muru بالعدل والإحسان وإيتاء ذي القربى kí wọ́n ní وينهى عن الفحشاء. justice kí ni wal-ihsan generosity kéèyàn sí dáadáa وإيتاء ذي القربى. àwọn tó súnmọ́ yín Kùránì ò pa àwọn mùsùlùmí nìkan kò pé kìrìsìtẹ́nì kò pé kìrìsìtẹ́nì kò pé babaláwo àwọn tó súnmọ́ kò yín pé kò ṣe kankan. ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. That is commandment of only Quran. وينهى عن الفحشاء. ẹ wá gbọ́dọ̀ máa sọ̀rọ̀ burúkú á da ìlú tẹ̀bá fún àṣẹríà. bẹ́ẹ̀ bá sì kò wá á pa yín ni. ta ló rán yín Kùránì ní wáyé ni عن الفحشاء. irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí òdodo. kálà mọ́lẹ̀ kó túká ẹni tí ń bá ti ń sọ̀rọ̀ pé òun pààyàn. ebi 6 commandment Kùránì làkàì. wal-munkar wickedness. èèyàn bí prophet Muhammad wá sọ ní kò pa without verification. wal-munkar ọ̀dà tó wal-baghi oppression. dorúkọ ìwà ń jọba ẹ̀ wá ń dìnyẹ àwọn kan ní right wọn.
kò dáa tó. ya'izukum la'allakum tazakkarun. ṣẹ̀ríà yìí ṣe turbulent. Vice President of Federal Republic of Nigeria ok ó sign bond pẹ̀lú Saudi Arabia, ó sign bond $7.7 trillion láti ọ̀dọ̀ company tó ń pè ní Halal Product Development Company Saudi Arabia. Allahu akbar. Non-interest from Allah. the Sharia banks. $7.7 trillion. Kí ni wọ́n fẹ́ fi ṣe lóye kó bí mi? nínú àmọ́ ń wọ̀ pé ẹ rí i pé mo Wọ́n láwọn fi dọ̀nà, àwọn fi ṣe ṣe agric, àwọn fi ṣomi, àwọn fi ṣe náà, àwọn ṣé mùsùlùmí nìkan ni wọ́n máa rin ọ̀nà. àǹfààní àkọ́kọ́ nù. àǹfààní mi. Àǹfààní mi níjọ́ ní tí sùkúùkù dé, ok àbọ̀ ti gbàgbé ni ok láyé 2017. 2017 tí His Excellency former Vice President Ọ̀ṣínbàjò. Sùkúùkù bá dé làwọn human rights kẹ́ bá kóra wọn jọ, ẹ̀rù á sì máa bà mí táwọn kẹ́ bá ti kóra wọn jọ, wọ́n láwọn ní human rights. tí Nàìjíríà fẹ́ ganu sówó. Wọ́n wá ní Nàìjíríà ò gbọ́dọ̀ gba sùkúùkù, wọ́n ní Nàìjíríà gbọ́dọ̀ ganu sí sùkúùkù. wípé sùkúùkù yìí o Allahu akbar. owó àwọn mùsùlùmí oníṣẹ̀ríà ni. La ilaha illa. Kódà a rí àgbáríjọ àwọn ẹlẹ́sìn tí wọ́n ní ànígbà ẹgbẹ̀rún gba sùkúù. That was 2017. Ṣé Abdul Qadir pásítọ̀ sì lẹni tí ń bẹ ń bẹ nítòótọ́. ta ni president wa ń gbà náà ní 2017? Bàbá wa Buhari ló wà ń bẹ ṣùgbọ́n Ọ̀ṣínbàjò ni wọ́n ní kó lọ yanjú yìí. Ta ló lọ meeting sùkúù? His Excellency former Vice President Ẹ̀sìn wo ní í ṣe? Christian ni pásítọ̀ gan ni. Ṣé amòfin ni àbí kò mòfin? Barrister tó ni. Tí kò wá máa ń ṣe ní táwọn kan wá kóra wọn jọ tí wọ́n ní ànígbà sùkúù. Ó yẹ ká dúpẹ́ pípọ̀ o lọ́wọ́ Barrister Fẹ́mi Fálànà, senior advocate of Nigeria. Fẹ́mi Fálànà ló lọ sí sẹ́mínà kan ní Èkó. Mo lọ jẹ wá o, allow the Muslim to bring their sukuku, the Christian bring your sukuku too. Kọ́mọ́dìjà. Lónìí ok ọ̀rọ̀ kù. Tọ́pọ̀ TV àwọn èèyàn bẹ́ẹ̀ ìjọ ọmọ iṣẹ́ fowó ọ̀hún sí. kí wọ́n fowó ṣe. Wọ́n wá da ọ̀nà láti Onitsha lọ sẹ́nugun, ṣé mùsùlùmí nìkan nígbà? no àwọn tá a pọ̀ ń bẹ̀ àwọn èèyàn wa ni. Wọ́n da ọ̀nà láti Gama lọ Ọ̀fà, Allahu akbar. ṣé mùsùlùmí nìkan nígbà? Allahu akbar. Wọ́n da ọ̀nà láti Ọ̀yọ́ s'Ògbómọ̀ṣọ́, ṣé mùsùlùmí nìkan nígbà? Allahu akbar. Wọ́n da ọ̀nà láti Kano lọ Maiduguri from the sukuku. Non-interest. mo rí i pé ntẹ́ fẹ́ fẹsẹ̀ múlẹ̀ Àwọn àǹfààní nìyẹn. àǹfààní wà nínú ṣẹ̀ríà. Kódà àǹfààní employment wà tí wọ́n bá dá àwọn kóòtù lẹ̀ káàkiri, ebi wọ́n gba muslim àti jẹ́sí muslim bẹ́ẹ̀, kọ́ọ́dí nìkan ni ó jẹ́ muslim náà. àwọn tí ń dájọ́ nìkan ni ó jẹ́ mùsùlùmí. Gbogbo yunifásitì nílẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣe lọ́ọ̀, kí n má sọ pé gbogbo yunifásitì tọ́lá àti ìmọ̀ ṣe lọ́dọ̀ tí wọ́n ń bí. gbogbo ẹ̀ tó ń ti bí ẹ̀ ṣe dáa. Àmọ́ gbogbo yunifásitì kọ̀ọ̀kan wọ́n ṣe ní Ilé-Ifẹ̀, wọ́n ṣe ní UI, wọ́n ṣe ní wọ́n ṣe ní LASU, wọ́n ṣe ní UNILAG, Mm. wọ́n ti ṣẹ̀rí àkọ́ni àti course ní lọ́ọ̀ ní law. wọ́n ṣe ṣẹ̀ríà àṣekọ́ọ̀sì wọ́n bá fẹ́. àwọn barista wọ́n graduate níbẹ̀ sáwọn tí bẹ́ẹ̀. Kódà àti rẹ́ni tó jẹ́ pé non-muslim ni tó dẹ̀ dé HOD department yẹn tó ń rule lórí sharia section. Kí ni wàhálà? Why the hulabaloo? Sharia is for the Muslim and it's for the willing Muslims.